MS Baba àti Abdulmalik Musa àti àwọn tó kù gbogbo àwọn àṣírí tí wọ́n ń tú nípa Islam ó mà ti mú kí àáfàá yìí kó máa sunkún o àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹkún tí àáfàá yìí sun kò tí ì ní ìtumọ̀ o ní kí nìdí ẹ wá wo fídíò yìí ẹ wá gbọ́ ohun tó sọ kẹ wá gbọ́ ohun tí Abdulmalik Musa tó sọ lórí ohun tí àáfàá yìí sọ ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ẹ ṣàfarabalẹ̀ kẹ́ wo fídíò yìí dáadáa torí tí ẹ bá farabalẹ̀ láti gbọ́ ohun tí àáfàá yìí sọ ẹ lè má gbọ́ dáadáa bó ṣe ń sọ̀rọ̀ ìṣọwọ́ sọ̀rọ̀ ẹni tó bá farabalẹ̀ gbọ́ ó lè má gbọ́ dáadáa ṣùgbọ́n nígbà tí Malik máa dáhùn lórí ọ̀rọ̀ àáfàá yìí ó máa yé yín pé lóòótọ́ ló ń sunkún lórí àwọn àṣírí tí àwọn èèyàn wọ̀nyí ń tú nípa Islam ṣùgbọ́n síbẹ̀ náà ẹkún ẹ̀ ò ní túmọ̀ ẹ máa rí ìdí tó fi rí bẹ́ẹ̀ báyìí mú padà bọ̀ yá lókè lọ́hùn. àṣẹ àìwòrán Kùránì dáadáa tẹ́lẹ̀ ló jámọ̀ ìpè Kùránì ìwé apààyàn ni àṣẹ Allah àfọ̀nibí kan máa pàdé ní tòótọ́ ni tí kì í bá wá ṣe lọ́pẹ́lọpẹ́ MS Baba ìwọ tó bá gé fídíò yìí tó bá pósì ẹ̀ délé Ọlọ́run ó bá gbogbo dáadáa tí bẹ́ẹ̀ nínú ayé rẹ jẹ́ gbogbo tó bá kójọ Ọlọ́run ó bàjẹ́ mọ́ lọ́wọ́ tó bá gé tó bá pósì ẹ̀ lódìdí àṣẹ ìwé apààyàn ni ní tòótọ́ àṣẹ Ọlọ́run Allah sọ Kùránì kalẹ̀ láti wá gbé ìdààmú bá wọn ayé ni ẹjájọ wo inú Quran chapter 60 verse 5 ẹjájọ yẹ̀ wò àṣẹ Allah ó ní káwọn mùsùlùmí ó dá wọn kalẹ̀ láti máa wá pààyàn láti máa wá fogun jà wọ́n àti gbogbo ìtàjẹsílẹ̀ yìí àṣẹ inú Quran ni wọ́n ti rí ẹjájọ wo Quran chapter 60 verse 5 kí lọ́wọ́ bá mi wí mẹ́ Ọlọ́run ọba ní rọ́bà náà ẹ̀yin mùsùlùmí mo pa láṣẹ fún yín ni ẹ máa ṣe àdúrà yìí kí n bá lè ràn yín lọ́wọ́ lórí àwọn ọ̀tá yín tí mo ní pé kẹrọ pa kẹrọ àlákà wọn ẹ má jẹ́ wọn ní sinmi pé rọ́bà náà Olúwa wa o ẹlẹ́dàá wa o ọba mo nímọ̀ ńlá látẹ̀jáàlínà fitinatan lilladhina kafaru Allah sọ wípé káwọn mùsùlùmí tí wọ́n gbà gbọ́ ká máa tọrọ lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ ní gbogbo gbà ká máa ṣe ládùúwà wípé Olúwa wa ẹlẹ́dàá wa à ń bẹ̀ ọ́ dákun àwọn tá a jẹ́ mùsùlùmí dákun má ṣe wá ní ìnira fáwọn tí kì í ṣe mùsùlùmí ẹgbọ́n sáà lọ́wọ́ sọ pé ká máa pààyàn bá ṣé Kùránì sọ bẹ́ẹ̀ má ṣe wá ní fìtínà má ṣe wá ní ìdààmú má ṣe wá ní ìbànújẹ́ fún àwọn tí kì í ṣe mùsùlùmí fún àwọn tí mo gba Allah gbọ́ fún àwọn ẹni tí mo gba Allah gbọ́ fún àwọn ẹni tí mo ṣe kíni tí mo gba Allah gbọ́ Allah ń pàṣẹ fáwọn ẹrúsìn rẹ̀ wípé ká máa tọrọ àdúrà wípé àwọn ẹni tí mo gba òun gbọ́ kọ́ àwọn ẹrúsìn rẹ̀ ká má jẹ́ bànújẹ́ fún wọn kọ́lọ́hún má ṣe àwọn ní ìdààmú fún wọn kọ́lọ́hún má fi àwọn kóbá gbogbo àkóbá tí ó bá dé bá àwọn ẹlẹ́bọ. Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru Olúwa wa má ṣe wá ní fìtínà má ṣe wá ní wàhálà má ṣe wá ní ìdààmú fáwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n gbà tàlá tí wọ́n gbà ti Muhammad gbogbo àná láti gbọ́ bí ọkùnrin bí ó ṣe tó ṣùgbọ́n ìbéèrè tó ṣe pàtàkì ń sìn ni pé ṣé bó ṣe tó yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó tó rárá kì í ṣe bẹ́ẹ̀ àìmọ̀kan ló máa jẹ́ kéèyàn tú bí ó ṣe tó yẹn tó dẹ̀ mú dẹ̀ tó máa sọ fún àmà tó tún sọ lẹ́ni wípé àìmọ̀kan ló máa jẹ́ kéèyàn rí mí nínú Islam ìmọ̀ ló máa ń gbéyàn jáde àìmọ̀kan ló máa ń jẹ́ kéèyàn rí mí nítorí pé àwọn nǹkan tó jẹ́ dúdú wàá sì máa rí ní funfun ṣùgbọ́n ní kété tó bá ti nímọ̀ báyìí ó máa tàn mọ́lẹ̀ sí fún ẹ wàá lè rí clearly pé okay so dúdú ni kìíní wàá lè mọ next step tó máa take so example àìmọ̀kan tó máa jẹ́ kéèyàn rí mí nínú Islam òun ní gáì ó ṣe é ṣe pé gáì bó ṣe láwọn àgbọ́yé nípa àwọn verses burúkú jẹ́ pé àgbọ́yé òdì lónìí nípa ẹ̀ látara pé ìmọ̀ ò tó àgbọ́yé èdè Lárúbáwá ò tó ìmọ̀ nípa Islam àwọn Islamic principles gangan fún ara ẹ̀ ìmọ̀ nípa olórí tafsir ni kò tó ó máa jẹ́ kó máa ráwọn kankan tó máa fi tanra ẹ̀ jẹ láti máa remain nínú ẹ̀sìn yẹn meanwhile ká ní pé ó lè nímọ̀ yẹn ni deeper kò ṣe ṣe kòtì kòtò bákan náà the other thing náà tó máa ń sọ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ ló gbéyàn kúrò nínú ẹ̀sìn Islam kò sẹ́ni tó yẹ sí pé nǹkan tó fẹ́ jẹ ló gbé kúrò nínú ẹ̀sìn Islam ó ti nǹkan tí yàn fẹ́ jẹ ló máa mú yàn ṣẹ̀sìn kì í ṣe pé nǹkan tí yàn fẹ́ jẹ ló máa mú torí nǹkan tó fẹ́ jẹ ló máa jẹ́ kó ṣẹ̀sìn we have to change the narrative wọ́n máa mọ̀ push narrative yẹn nítorí àwa tá a bá nímọ̀ nípa nǹkan yẹn tá a bá padà jáde tá a bá sọ̀rọ̀ nípa nǹkan yẹn wọ́n fẹ́ jẹ́ ká wà irritated sáwọn èèyàn tó fẹ́ gbọ́ wa inú nǹkan ìjà tó máa ń lò against àwa tí a bá nímọ̀ nípa nǹkan orí burúkú tó ń ṣe yẹn tá a bá nímọ̀ nípa ẹ̀gbọ́ nǹkan tó máa fi nínú nǹkan tó máa fi ń bá wa jà nìyẹn especially tó máa ṣàtìrí pé o sí nílùú òyìnbó ẹni tó bá rí wípé ìlú òyìnbó lòun wà ní àìmọ̀kan ni tó ní wọ́n ti believe pé àwọn èèyàn ṣàrí pé àwọn èèyàn máa rí pé eléyìí fẹ́ wà òkè ìwọ́n gbà tó ní pé wà ní Nàìjíríà ó dẹ̀ lo Android phone ó tún ṣe fídíò níbi PVC wọ́n ti rí nǹkan tó máa fi dojú ìjà pẹ́ wọ́n ti rí nǹkan tó máa fi dojú ìjà pọ̀ ẹ́ nìyẹn tó ti yé so ìyẹn ló máa according to bó bá ṣe appear ló máa fi shape narrative tó máa push against ẹ tó mọ̀ pé òdodo nìkan tó ń sọ òde so ẹ má yẹ ká fall wọ́n máa lo kíní yẹn láti fi narrative yẹn máa push ẹ láti fi tarnish image àwọn tó máa sọ òdodo ni so that ẹ lílè ìdí sí wọn wọ́n máa kọ́ lè máa rin yín lára kí wọ́n ní ìtumọ̀ Rabbana la taj'alna fitna Olúwa wa má ṣe wá ní fitna ṣé níbi tí ọ̀rọ̀ wà gangan ni word fitna yẹn because nínú kí word fitna yẹn ismu masdar ni tán wá lò ní masdar tán wá lò ní ismu maf'ul kí lè gé ọ̀rọ̀ ikú ó túmọ̀ sí pé alfitna masdarun bima'na al-maf'ul ó ti masdar tán lò nílò maf'ul ní kọ́rọ̀ tí mo ṣe kó lè yé wa dáadáa kí náà pè ní masdar nínú òyìnbó masdar náà pè ní verbal noun lédè Yorùbá òun náà pè ní ṣíṣe
ṣe pé ṣíṣe nípìnlẹ̀ ọ̀rọ̀ ìṣe ní verb. Ṣíṣe, látara ṣíṣe láti mú ọ̀rọ̀ ìṣe jáde, which is verb, tó ń pè ní fa'il lédè Lárúbáwá, because ṣíṣe ní ìpìnlẹ̀. Ìgbà tí ìgbà tó bá wọnú ṣíṣe ló máa mú verb wá. Tí ìgbà tí bá sọ pé jíjẹ, ìṣe nìyẹn, ó máa di ọ̀rọ̀ ìṣe, momin, ó máa di verb, momin, ó máa di fa'il lédè Lárúbáwá. Ìgbà tí bá sọ pé mo jẹ, tó túmọ̀ sí pé mo ti fi ìgbà kún, ó ti di pé nǹkan yẹn ṣẹlẹ̀ nígbà kan pàtó. Ṣe pé jíjẹ, just ordinary jíjẹ, kò tí ì ní so pẹ̀lú pé bóyá àná ni jíjẹ yẹn ṣẹlẹ̀ tàbí ní tàbí ó máa ṣẹlẹ̀ lọ́la. Oye, so jíjẹ ní ìpìnlẹ̀ ọ̀rọ̀ ẹyọ kan tó jẹ́ sí pé ìtumọ̀ ò ní ṣe kò so mọ́ ìgbà kankan, tó jẹ́ ọ̀rọ̀ orúkọ tí ìtumọ̀ ò so mọ́ ìgbà kankan, náà ń pè ní masdar. Òun náà ń pè ní ṣíṣe, òun náà ń pè ní verbal noun. So ti ṣe wá ní lọ́dọ̀ àwọn Lárúbáwá, since láti mọ̀ túmọ̀ masdar yìí, ṣe wá ní lọ́dọ̀ àwọn Lárúbáwá òfin tí wọ́n ní pé ó pọ̀ nínú àwọn kan máa lo masdar yẹn, ìṣe yẹn, verbal noun, kan máa lo nílò subject, kan dẹ̀ máa lo nílò object. Tó túmọ̀ sí pé wọ́n á máa lo nílò ẹni tó ṣe nǹkan, wọ́n á dẹ̀ máa lo nílò nǹkan tí a ṣe nǹkan lórí ẹ̀. For example, jíjẹ, ṣe pé verbal noun nìyẹn, ṣíṣe nìyẹn, jíjẹ. Lárúbáwá lè sọ pé jíjẹ kó jẹ́ pé nǹkan tó mì ní pé ẹni tó jẹ nǹkan. Wọ́n lè sọ pé jíjẹ kó túmọ̀ sí pé nǹkan tó mì ní pé nǹkan tó jẹ gangan, nǹkan tá a jẹ ní kíní, Lárúbáwá máa pè ní jíjẹ ní kíní. Lárúbáwá máa sọ pé this thing is jíjẹ, tó túmọ̀ sí pé nǹkan tá a jẹ ní kíní. So bó ṣe ń lo èdè wọn nìyẹn. So níbi báyìí tí wọ́n bá sọ pé Rabbana la taj'alna fitna, Olúwa má ṣe wá ní ẹni tó máa rádánwò, kì í ṣe má ṣe wá ní ẹni tó máa kádánwò. So context àtàgbóyè nípa ulumul Qur'an ló máa jẹ́ kó mọ ibi tó máa tó sí. So tá bá sọ wípé Rabbana la taj'alna fitna, Olúwa wa má ṣe wá ní fitna, ó lè túmọ̀ sí pé ẹ má bàa wípé mo sọ fún pé fitna verbal noun ni, ṣíṣe ni. Àwọn Lárúbáwá dẹ́kẹ̀dẹ̀rẹ̀ wọn a máa lo ṣíṣe kó túmọ̀ sí pé ẹni tó ṣe nǹkan tàbí nǹkan tá a ṣe nǹkan fún. So tá bá sọ pé Rabbana la taj'alna fitna, Olúwa má ṣe wá ní fitna, a jẹ́ sí pé ó lè túmọ̀ sí pé Olúwa má ṣe wá ní tó máa rádánwò, because ìpínlẹ̀ gbólóhùn fitna àdánwò ló ń tọ́ka sí. So tá bá sọ pé fitna, mo mọ̀ sọ fún yín pé ṣíṣe tó túmọ̀ sí ẹni tá a ṣe nǹkan sí. So a dẹ̀ tún lè lo ṣíṣe náà fún ẹni tó ṣe nǹkan sí yàn, mo ń ṣe bọ̀ wá síbẹ̀. So tó túmọ̀ sí pé a lè sọ pé Rabbana la taj'alna fitna, Olúwa wa má ṣe wá lẹ́ni tó máa rádánwò. Tó tá bá fẹ́ tú jálẹ̀, Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru, Olúwa má ṣe wá lẹ́ni tó máa rádánwò lára àwọn kèfèrí. Tó túmọ̀ sí pé ìgbọ́ táwọn sọ nínú verse ni pé Olúwa má ṣe wá ní ẹni táwọn kèfèrí tí wọ́n máa kádánwò bá, kì í ṣe pé má ṣe wá lẹ́ni táwọn mùsùlùmí tí a máa kádánwò bá àwọn kèfèrí. Ó ti yé. So bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bákan náà wọ́n lè lò ó báyìí náà, kọsọ kó túmọ̀ sí kó lè túmọ̀ sí ẹni tó ṣe nǹkan náà, léyìí tó túmọ̀ sí pé ó máa túmọ̀ sí pé Rabbana, Olúwa wa má ṣe wá lẹ́ni tó máa jẹ́ fìtínà, tó máa kó fìtínà bá àwọn tí wọ́n jẹ́ kèfèrí. Oye bẹ́ẹ̀ sí. So ibi báyìí ìgbà míì bí èdè Lárúbáwá ṣe máa tiẹ̀ sáàrin nìyẹn. So now you will need your knowledge about Quran, about tafsir, because this is what you call knowledge. Táwa bá sọ sí ẹ máa ní kíní bí mo ṣe sọ ẹ́ sí mo pé orí mi ti fẹ́ dà, mo ti fẹ́ fàyà nínú kò mọ̀ nǹkan tí mo sọ mọ́, ó lè ní mo ti ya wèrè báyìí. Ó lè ní mo ti ya wèrè because kò yé mo ti sọnù. Ẹ̀yin náà gbé àwọn nǹkan yìí kalẹ̀, àwọn afáyín náà gbé kalẹ̀, tó lè rí sọ pé táwa bá sọ̀rọ̀ àwọn afáyín là ń bá bí kì í ṣẹ̀yìn ìṣìkúnú wẹ̀rẹ̀. Ṣó ti yé báyìí nísìn. So ìgbà mi bèbè ṣe máa jù ẹ́ sí nìyẹn, ó wá kó bó ṣe fẹ́ tu. Wà wá nídìí àwọn Islamic principles, àwọn other principles, àgbóyé Islam. Oníyàn kì í sọ̀rọ̀ Lárúbáwá nìkan, because they will say Lárúbáwá nìkan, but no, this is just me teaching you. So wà nídìí ulumul Qur'an, wà nídìí ìmọ̀ nípa tawhid, ìmọ̀ nípa ìmọ̀ Kùránì, àti pé kí làwọn àfáà sọ nípa ẹ̀, kí làwọn onítẹ̀fsír tó tún jẹ́ onímọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n lo gbogbo gbèsè ayé wọn. Àwọn kan wà náà àwọn àfáà mùsùlùmí ẹ̀ jẹ́ pé wọ́n, oh my goodness, tẹ bá lọ gbọ́ sórí wọn nípa àkọ́tọ́ ṣe fẹ́ àwọn eléyìí báwọn eléyìí lọ́bíṣẹ́, àwọn olùlọ́bíṣẹ́ wọ́n á jókòó ti Islam látàrọ̀ dalẹ̀ lọ́ fi kọ̀wé fún yín. Ẹ jẹ́ kí wá fún wa ní example nínú tafsir Ibn Kathir ìgbà tó débi fásitì ní Rabbana la taj'alna fitnatan lilladhina kafaru, Olúwa wa má ṣe wá ní fìtínà fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí. Ó ní ìtumọ̀ ma'nahu, ó ní qala Mujahid. Òun náà tún Ibn Kathir náà tún lo ọ̀rọ̀ Mujahid, sọ pé Ibn Kathir àfáàgbà ní gbogbo àwọn tó wà láyé lónìí tó jẹ́ mùsùlùmí. So Ibn Kathir tún wá tún lo ọ̀rọ̀ àfáà mí náà tó tún jẹ́ àfáà tiẹ̀, ìyẹn ni Mujahid. So tó yẹ pé ó sọ báyìí wípé ma'nahu ìtumọ̀ pé Olúwa wa má ṣe wá ní fìtínà fáwọn tó jẹ́ kèfèrí. Ó ní la tu'adhibna bi aydihim, má fi ìyà jẹ wá lọ́wọ́ wọn, má fi ìyà wa sọ́wọ́ àwọn kèfèrí, má jẹ́ kán ní kápá lé wa lórí, wala bi'adhabin min 'indik, wọ́n gbogbo fúnra rẹ̀ náà ìwọ Allah má fi ìyà jẹ wá mùsùlùmí,
má fi ìyà wa sọ́wọ́ àwọn kèfèrí ìwọ náà dẹ̀ má fi ìyà jẹ wá ó ti yé fàyàkúrú ó máa wá jẹ́ sí pé wọ́n máa sọ wípé law kana ha'ula'i ala haqq tó bá jẹ́ sí pé àwọn mùsùlùmí wọ̀nyí dájú pé òdodo orí òdodo ni wọ́n wà ní ma asabahum hadha nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yìí kò ní ṣẹlẹ̀ sí wọn ó ti yé ṣe ti wọn sáàdẹ̀ ìkẹ́ tí fásitì yẹn sọ ní pé Rabbana la taj'alna fitna Olúwa má ṣe wá ní fitna fáwọn tó jẹ́ kí ìtumọ̀ ní pé má jẹ́ kí àwọn kèfèrí fìyà jẹ wá òun ni ó pàtùmọ̀ tí mo tún lọ according to grammar èdè lábáwá wípé Rabbana la taj'alna maftunin má ṣe wá ní ẹni tó máa rádánwò lára àwọn kèfèrí òun náà làwọn àfáà yìí sọ ní gbogbo wọn sọ pátápátá látòkèdè lọ kà wọ́n ní àtọ́bárí ní kó tó bí everybody kan tó sọ yẹn látò àdébínà bí àìdíhìm má jẹ́ kí wọ́n fìyà jẹ wá ìwọ náà dẹ̀ má fìyà jẹ wá so ti báyìí sìn so ìwọ náà dẹ̀ má fìyà jẹ wá fọyàkúrú kọ́ máa sọ wípé law kana ha'ula'i ala haqq tó bá sí pé òdodo làwọn mùsùlùmí wà lórí ẹni agbára wa ò ní ká wọn kò yẹ ká agbára wa ká wọn tó bá dẹ̀ sí pé ìwọ náà ló fìyà jẹ wá kọ́ máa sọ wípé tó bá àwọn mùsùlùmí wà lórí òdodo ìyà ò ní jẹ wọn báyìí so Olúwa wa ò má jẹ́ kára dánwò má jẹ́ kára dánwò lọ́wọ́ tí ẹ gangan ní ìwọ Allah má jẹ́ kára dánwò lọ́wọ́ àwọn kèfèrí náà ó ti yé nǹkan tó ń sọ bẹ́ẹ̀ nìyẹn Ibn Ashur nìkan ni mo tó rí tó ń tún sọ wípé ṣíṣe tó wà níbi fitna yẹn ṣíṣe yẹn ẹ lè tú sí ẹni tó ṣe nǹkan ìyẹn ni pé Rabbana la taj'alna fitna ìyẹn ni pé Olúwa má ṣe wá ní ẹni tó máa jẹ́ ẹni tó máa kádánwò bá Ibn Ashur sọ pé ẹ lè tú sí ẹ mọ̀ pé according to èdè lágbá náà ẹ lè tú either subject or object mo yẹ sọ síwájú ṣùgbọ́n object ni ó túmọ̀ sí nínú verse Ibn Ashur wá sọ pé in fact ẹ tún lè tú sí subject tán tẹ bá tún wá tú sí subject tán ó tún máa wá túmọ̀ sí nǹkan tẹ́lifọ̀dì náà tún sọ èké tó di ẹ jẹ́ kí n sọ pé tí Ibn Ashur sọ Ibn Ashur sọ pé ja'aluhum ó ní ọ̀rọ̀ tálà sọ tó sọ pé ja'aluhum fitnatan lilladhina kafaru pé kí Olúwa wa kó má ṣe gbá ní fìtínà fáwọn tó jẹ́ kèfèrí ó ní ìtumọ̀ ní pé ja'aluhum maftunin pé kó ṣe wọ́n ní ẹni tó máa rádánwò pé kálà má ṣe àwọn lẹ́ni tó máa rádánwò yaftinuhumul ladhina kafaru tó yẹ sí pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí máa pàdánwò bá wọn wa yasduqu dhalika bi an yatasallata alayhimul ladhina kafaru ìyẹn máa wá rí bẹ́ẹ̀ nígbà tó bá jẹ́ sí wípé àwọn tí wọ́n jẹ́ kèfèrí lọ ní kápálẹ̀ wọn lórí nǹkan tí Ibn Ashur kọ́kọ́ sọ ní ó padà wá sọ pé kódà ó lè túmọ̀ sí ismu fa'il náà ó lè túmọ̀ sí ẹni tó ṣe nǹkan náà wípé Olúwa má ṣe wá lẹ́ni tó máa kádánwò bá wọn in what manner wípé kí àdánwò bá wa tádánwò bá ti wá bá wa kí wọ́n wá rí pé ṣe bá dánwò ló bá wọn lè ṣe bí tó bá yẹ sí pé wọ́n wà lórí òdodo ni àdánwò ní bá wọn náà wọ́n máa wá rí míì nínú iṣẹ́ kèfèrí wọn nígbà aláàgbọ̀ wọ́n máa wá wọná lọ́jọ́ gbé dalẹ̀ kíámà so má ṣe wá ní fìtínà tí o bá lọ kádánwò bá wa tó fìyà jẹ wá tàbí tó jẹ́ kágbára wọn ká wa tí wọ́n wá rí wa bí ẹni wípé àṣì lórí òdodo wọ́n máa remain nínú kúfúrù yẹn gangan làdánwò tí wọn àdánwò àwọn kèfèrí ọ̀rọ̀ láfi sọ́nbó mi pé wal fitnatu ashaddu minal qatl aláàmà ń lo fìtínà dáadáa fún kúfúrù nínú Qur'an ó ti so even Ibn Ashur tó tú sí má jẹ́ ká kádánwò bá wọn gẹ́gẹ́ bí lè ṣe sọ ó padà sí nǹkan táwọn yòókù náà sọ náà ní pé ìtumọ̀ ní pé má jẹ́ ká rádánwò àwa mùsùlùmí lọ́wọ́ wọn tàbí lọ́wọ́ ọ̀yà Allah tó má ti wá rí pé àdánwò ti bá wa káwọn sọ pé ṣe ẹ̀rọ àwọn tó sọ pé àwọn believe nínú ẹ̀rí ẹ̀rọ àwọn mùsùlùmí ẹwọlé ayé ṣe ní wọ́n lára ẹ̀rí àti ṣẹ́gun wọn ìyàjọ́ tó ń jẹ wọ́n máa wá ìgbàgbọ́ wọn nínú ẹbọ wọn ìgbàgbọ́ wọn nínú ìṣe kèfèrí wọ́n máa wá nípọn sí àdánwò àwọn kèfèrí yẹn ni wọ́n ti pa àdánwò yẹn ni pé má ṣe wá ládánwò fún wọn má ṣe wá ládánwò fún wọn nípa wípé ara máa ní wá wọ́n máa wá rí bára tí ní wá ìyẹn máa wá jẹ́rìí fún wọn láti rìn mí nínú kúfùrù wọn yẹn wá ní fìtínà fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí tó jẹ́ sí pé tó bá dídọ́ gbèdàlẹ̀ kí àwọn ọmọ àwọ̀ náà bó ṣe jẹ́ nìyẹn kò sẹ́ni tó ń sọ ọ̀rọ̀ jọgbẹ̀jọgbọ́n tẹ́lẹ̀ ń sọ ẹ̀yìn máa ṣe ẹni kìíní kan ẹ̀yìn kan Islam ní àṣẹ wọn ní kápáyàn látọjọ́ yìí oh my goodness ìwọ kan wá gbà wípé èmi ni mo tú bá sìn ẹbí gbà yẹn ṣe tó everywhere máa dàrú Màlíkì olódo ìdíkò àti sọmọ lágbára nìkan ló gbọ́ òun lápòyé tó jìnnà nípa Kùránì òun lápòyé tó jìnnà nípa Kùránì ìdíkò oríire
wọ́n ní jẹ́ kí gbádùn wọ́n ní kò nímọ̀ nípa ulumul Qur'an wọ́n máa wá sọ àwọn lágbá táwọn èèyàn ní òní gbọ́ kò nímọ̀ nípa tawil Qur'an kò nímọ̀ nípa ulumul Qur'an kò nímọ̀ àwọn àgbẹ̀ kan wà nínú Qur'an kì í ṣe kí ọkọ̀ máa dùnnú lásìkò kì í ṣe kí máa sọ al-lughatul arabiyyatul fusha wọ́n á wá da wàhálà bọ́lẹ̀ gbogbo íńtánẹ́ẹ̀tì òní gbádùn Málíkì olódo ibi nìkan yóyóyóyó kálípẹ̀ mi ni mo tú wáyà kan tó jẹ́ sí wípé kò ọ̀tọ̀ nìkan tó ń sọ but just because mo kàn mú lórí èfé mo kàn tú torí pé èrèfé ẹ̀ jọ nǹkan tí mo sùn tí nǹkan tí mo fẹ́ lò fún mo kàn mú lórí èfé bẹ́ẹ̀ comment section olódo àdúgbò tí mo ti pẹ́ polódo èyí ni mo ṣe máa ń gbé Málíkì ògbọ́ ìsìlámù yìí so o ní parí pátápátá jáde má jẹ́ kí wọ́n tàn ẹ́ o kò sí nǹkan tó ń jẹ́ wípé Allah ń sympathize pẹ̀lú àwọn kèfèrí nínú Kùránì tàbí àwọn mùsùlùmí ń sympathize pẹ̀lú àwọn kèfèrí nínú Kùránì tàbí àwọn mùsùlùmí sọ pé Olúwa wa má jẹ́ ká pa àwọn kèfèrí lára kò sí nǹkan tí Allah sọ àwọn mùsùlùmí dà ju olùpanilára fáwọn kèfèrí lọ ó ti yé báyìí nísìn so ọ̀tọ̀ nìkan tó sọ̀tọ̀ nìkan tí ó ń sọ kò sí nǹkan tó dọmọ́ bẹ́ẹ̀ nínú Kùránì gbogbo àwọn tó bá ti ń ka àwọn verse báyìí tó fi dunu fún kán lè tàn yín kẹlẹ̀ rèmí nínú Islam tàbí kán lè sọ pé ìrọ́lá pa Muslim tàbí Islam ò ní kẹ́ kórìíra kèfèrí ẹsẹ̀ ń dẹ̀ sí mi a máa tó àṣírí wọn a máa ṣàlàyé lẹ́kùnrẹ́ ta máa fọ́ sí wẹ́wẹ́ pé àwọn oníwọ̀n lágbọ̀ọ́yé nípa ẹ̀sìn yẹn tán bá lágbọ̀ọ́yé ní oṣù kan ti kúrò ó ti àwọn mídẹ̀ lágbọ̀ọ́yé ẹnu wọn ṣùgbọ́n nǹkan tó fẹ́ ja àtẹnu jẹ́ olè olójú kòkòrò kò ní jẹ́ ká kúrò nínú ẹ̀sìn yẹn. tó ní At Your Service TV ni a ti mú fọ́nrán ìwà fún wa ẹ ṣeun gbogbo àdájọ owó fọ́nrán yìí pátápátá ẹ ti rí ohun tí Abdulmalik tó sọ lórí ohun tí àáfàá yìí sọ pẹ̀lú gbogbo ẹkún wọn ọ̀tọ̀ ni kéèyàn ní ìmọ̀ lórí ohun tó nígbàgbọ́ nínú ẹ̀ bó ṣe yí àáfàá mọ nìyẹn o so àmọ́ wọn lè fẹ́ fún àáfàá báyìí kí lẹ fẹ́ sọ sí fọ́nrán yìí bó bá ṣe yé yín sí ohun tẹ́ẹ̀ náà bá rí sí ẹ já pàdé ní comment section ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe encourage wa ẹ bá wa subscribe ẹ wò sàlẹ̀ yẹn ẹ máa rí subscribe button níbẹ̀ ẹ bá wa gbé ọwọ́ lé kì í pààyàn lára kò ní gbà ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ wa bí ẹ ṣe ń ṣe tẹ̀ ń subscribe lórúkọ Jésù ọwọ́ yẹn ẹ fi gbé nǹkan rere ṣe ẹ ní fi gbọ́mọ sí o gbogbo ohun tẹ́ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere ni ó dàbọ̀.